èmi máa bẹ King Saheed Òṣùpá kó má bínú. Àwọn parents mi ò fọwọ́ sí o, especially my dad. Wọ́n tẹ̀ fọwọ́ sí rárá gbogbo. Orúkọ ti tèmi ni Abọ́sẹ̀dé Arẹ́gbẹ́ṣọlá Adéyẹmí. Ọmọ bíbí ìlú Èkìtì ni mí. Àmọ́ Abẹ́òkúta ń bí lọ bí mi sí, ìyẹn ní Ogun State wọ́n bí báyìí. Mo bẹ̀rẹ̀ primary school mi ní Army Children because bàbá tèmi retired soldier ni. Láti bẹ̀ mo lọ sí secondary school St. Peter's College. Àti mo ṣe tán bẹ̀ láti bẹ̀ la lọ sí technical school ta lọ ṣe catering and hotel management, that is diploma. Nígbà tá a ṣe tán bẹ̀ a kóra wa kó ń bẹ̀ a lọ ṣiṣẹ́ díẹ̀ lÉkòó. Láti bẹ̀ a padà sí Abẹ́òkúta mo wá rí àwọn èèyàn kan tó wá yaṣẹ́ ládùúgbò wa. Àwọn Fílẹ̀ fún Agbéjò, Ṣẹ́gun Ògúngbè, Fèyí Ṣètò Sunday. Mo wá kọjá lára wọn. Mo dúró mo wòran. Mo wá dúró later mo wá lọ bá wọn pé ó dẹ̀ wù mí kí n join eré orí ìtàgé. Wọ́n wá ní kí n padà wá rí wọn. Mo ṣe lọ rí wọn nìyẹn. Bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn. Ẹ ṣeun gan mà. Kó tó di pé mo padà sí bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn, torí nígbà tí ẹ sọ̀rọ̀ láìpẹ́ yìí, ẹ ní pé nígbà tẹ́ ṣe tán nílé ẹ̀kọ́ ẹ padà sékòó ẹ lọ ṣiṣẹ́. Torí tí a bá béèrè mo mọ̀ pé àwọn èèyàn á sọ ní comment section. Mo jọ mà nígbà tí ẹ lọ ṣiṣẹ́ yẹn ní Èkó, irú iṣẹ́ wo ni ẹ lọ ṣe ní ìgbà yẹn? Wow, thank you. Ẹ rí pé mo sọ fún yín pé mo rí di catering and hotel management. Ìyẹn ni àwọn ọlọ́bẹ̀, àwọn aláṣẹ ọlọ́bẹ̀ ló nọkọ. Òun ni mo iṣẹ́ yẹn ni mo lọ ṣe lÉkòó. Mo lọ ṣe lóòtẹ́ kan ní Èkó ní kitchen wọn. Yeah. And nígbà tẹ́ lọ ṣiṣẹ́ yẹn, kí ni experience yín ní ibi bẹ̀? Ẹ mọ̀ pé Èkó stress Èkó òun ni alákọ̀ọ́kọ́. Torí bí mo ti ń ṣiṣẹ́ jìnnà síbi tí mò ń gbé. Aago 5 ni mo ti máa ń jí. Màá ti bọ́ sí títì torí kí n má bàa late débi iṣẹ́. Àwọn tí mo rí pé stress tí mo go through lÉkòó ní ẹ̀ tí mo pé kò dàbí Abẹ́òkúta. Yẹ pé jẹ́jẹ́jẹ́jẹ́ la máa rìn. Ibi tí mo dẹ̀ ti ṣiṣẹ́ wọ̀ fún mi problem. Torí ọmọ jẹ́jẹ́ lèmi náà. Màá ti ṣiṣẹ́ mi bí iṣẹ́. Màá dẹ̀ padà sí ibi tí mò ń sùn. Ṣeun gan mà. So nígbà tẹ́ wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí, tí a bá ní kàkà ní 2, 3, 4, ó ti tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mà? Tí bá bù kéré bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti ń lo 25 years. 25, yeah. Nínú iṣẹ́ yìí, látìgbà tẹ́lẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ǹjẹ́ tí ẹ lè rántí sinimá àbí fíìmù tí ẹ ṣe tí àwọn èèyàn fi mọ̀ pé ẹni yìí iṣẹ́ orí ìtàgé ló ṣe tó yẹ pé ó gbé yín síta tí àwọn èèyàn fi mọ̀, ǹjẹ́ ṣe ìrántí eré náà? Bẹ́ẹ̀ni. Ìgbà táwa join ìgbà yẹn stage la fi bẹ̀rẹ̀. Ayé ìgbà yẹn stage play, artist night. But ìgbà tá a ní àǹfààní láti wà nínú fíìmù, iṣẹ́ táwọn èèyàn fi mọ̀ mí pé èèyàn kan wà tó ń jẹ́ Bose Arẹ́gbẹ́ṣọlá, òun ni Bẹ́bẹ́ ń bẹ, produced by Ṣẹ́gun Ògúngbè. Tó fi kọ́kọ́ notice face mi pé èèyàn kan náà ń jẹ́ Bose Arẹ́gbẹ́ṣọlá. But tí táwọn èèyàn wá fi mọ̀ mí dáadáa, táwọn fi mọ̀ pé Bose Arẹ́gbẹ́ṣọlá rẹ̀, òun ni Ibi Gíga. Yes. Ó tọ́dún mélòó sí ìgbà yẹn? Ibi Gíga ọ̀nà Ibi Gíga ti jẹun. Ṣé Ibi Gíga ò ti máa lọ sí bí 15 or 18 years now? Nínú Ibi Gíga yìí, kí ni ipa tẹ́ kó níbẹ̀ tẹ́ pé tí àwọn èèyàn tiẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n lè padà lọ wo Ibi Gíga yẹn torí wọ́n fẹ́ ẹlòmíì fẹ́ mọ bí èèyàn ṣe bẹ̀rẹ̀. Ipa wo lẹ iṣẹ́ lè sọ bí ipa tẹ́ kó nú ẹ̀? Ipa tí mo kó nú ẹ̀, ìyàwó Ṣẹ́gun Ògúngbè ni tó dájú tó níkà. Torí nígbà tí mo ṣiṣẹ́ yẹn tán mi gbọ́dọ̀ purọ́, àwọn èèyàn fẹ́ lè máa gbé mi ṣépè. Ní pé ẹni dájú ìkà ni. Wọ́n ti gbà yí pé eré là ń ṣe. Mo rántí ìgbà tí iṣẹ́ yẹn jáde tí mo lọ sí cultural center. Woman kan rí mi ní woman obìnrin ìwèrè ilélẹ̀. Idiot. Ọkọ mi ò like yín rárá, ọkọ mi hate mi ní eré mà ní eré là ń ṣe. So Ibi Gíga fíìmù tó rìn dáadáa ni. Ibi Gíga 1, 2, 3 ó já scale ọ̀nà òyìn fi mọ̀ mi. Ó dàbẹ̀ ẹ ṣeun gan mà. Mọ́mì kí tó tún tẹ̀síwájú nípa àwọn eré tí ẹ sọ yìí, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ mọ èèyàn tó ń jẹ́ RAFIU Arẹ́gbẹ́ṣọlá? Gọ́vnà lè dárúkọ yẹn. Gọ́vnà. Ǹjẹ́ ní ìbáṣepọ̀ kan torí ẹ̀yin náà Arẹ́gbẹ́ṣọlá náà ni báwo lẹ ṣe tán?
àwọn èèyàn kú máa ń bí mi dáadáa tẹ́lẹ̀ mi bá rí wọn ní family governor lélẹ́yìí máa ní bẹ́ẹ̀ ni family governor ni mí àtàn torí ẹ mọ̀ pé ìlú Èkìtì lèmi ti wá ọmọ Èkìtì lèmi so orúkọ yẹn tiẹ̀ papọ̀ ni. Okay. Gẹ́gẹ́ bí orúkọ yẹn ṣe papọ̀ mo mọ̀ pé tẹ́yìn náà tẹ́ máa ti rí Rafiu Arẹ́gbẹ́ṣọlá ǹjẹ́ ẹ ní kankan tó yẹ pé ó dà pé ó jẹ́ bí similarities láàrin ẹ̀yin méjèèjì torí mo ṣe ń dún wájú yìí mo ti rí àwọn kankan tó yẹ pé bí bàbá ṣe ń ṣe bẹ́ẹ̀ náà ló wà nínú yín so mi kò fẹ́ sọ bóyá ǹjẹ́ ẹ lè sọ one or two things tó yẹ pé ó fẹ́ dàbí pé ó jẹ́ similarities láàrin ẹ̀yin. èmi àti my daddy governor Rauf àti pàdé rí wọ́n tí ó máa ń wù mí pé ọjọ́ kan tí bá ṣàpàdé wọn báyìí máa dí wọn mú báyìí pé daddy ẹ̀yin lẹ bí mi Bose Arẹ́gbẹ́ṣọlá rè torí mi gbọ́dọ̀ purọ́ kò síbi tí mo dé táwọn èèyàn kì í béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mi pé àpé ṣé mo family mọ́ wọn ṣé o family mọ́ governor. Ẹ ṣeun gan-an ká wá padà sí orí nǹkan tí à ń sọ lọ nígbà tẹ́ bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí ẹ sọ ǹjẹ́ ẹ lè sọ̀rọ̀ níjọ́ tí ẹ ní ẹ wòran kí n kan ṣé ìjọ́ yẹn náà ní nǹkan yẹn ó motivate yín ni àbí lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán tẹ̀sẹ̀ wá délé tẹ lọ fi lọ torí ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá láyé àtijọ́ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n á ní wọ́n á béèrè lọ́wọ́ orí wọ́n á ní wọ́n á ti wọ ẹsẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ mi mọ̀ bóyá ẹ gbé àwọn ìgbésẹ̀ yẹn. ẹ ṣe púpọ̀ lákọ̀ọ́kọ́ mo jẹ́ ọmọ tó bẹ látilẹ̀ and again ní primary school mi ni mo ti máa ń ṣe performance tí a bá fẹ́ ṣe kan school máa jáde a bá fẹ́ ṣe program school máa jáde sí so kíní yẹn ti wà nínú ẹ̀jẹ̀ títì mi and again church mo máa ń ṣe drama náà church so ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí so opportunity tí mo wá rí ládùúgbò wa ń jọ yẹn tí mo rí pé àwọn èèyàn gbé kámẹ́rà wọ́n ń yaṣẹ́ opportunity yẹn ni mo fi wọlé sáàárín wọn mo dẹ̀ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí nígbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àwọn parents mi ò fọwọ́ sí o especially my dad wọ́n tẹ̀ fọwọ́ sí rárá gbogbo time tí mo sọ fún yín practice night tá à ń lọ sí stage yẹn mo máa ń purọ́ pé mo ń lọ sí virgin ni mo máa ń fi ṣọ́ọ̀ṣì purọ́ lọ ni so kí bàbá mi tó mọ̀ pé mo ń ṣe iṣẹ́ orí ìtàgé ó pẹ́ gan-an kó dé pọ́ accept but àwa relé ni àdúpẹ́ àwọn náà ń dùn. lẹ́yìn ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí báwo ni ẹ ṣe lè conclude ìrìn àjò báwo ni ìrìn àjò yẹn ṣe rí. ó tough díẹ̀ o. kí ni challenges tó ẹ rí nínú ìrìn àjò yìí tó ẹ pé tẹ bá rò ó dọ̀la ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún tó gbé máma èmi pẹ̀lú bí àwọn òbí mi pẹ̀lú gbogbo bí nǹkan ṣe wà ẹ mọ̀ tó ẹ pé ó máa ń jẹ́ nǹkan tó ẹ pé ó máa ń dùn yìí ẹ lè ẹ fà gbàgbé. gẹ́gẹ́ bí mo sọ ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo lọ ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ gbogbo táìmù tí mo lè ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ mo máa ń fowó ránṣẹ́ sílé tí bá ń wálé mo máa ń fọ̀hún òbí mi ní nǹkan ṣé nígbà tí mo wá lọ join iṣẹ́ yìí ẹ̀wọ̀n kókò lè sáré fún mi lówó ó le gan torí pé tí máa lọ sí location gbà yẹn tá bá ti ṣe tán location lẹ́nì mi ní lè lọlé máa lọ sùn sílé àwọn Ṣẹ́gun Ògúngbè ibẹ̀ ni màá wà màá máa fi arrange owó kó jẹ́ 5,000 ni mo rí tó fún mi gbà yẹn màá ṣe máa lọlé bí ọjọ́ kejì ọjọ́ kẹta kí ló fà á kò ṣe pé àwọn parents mi fẹ́ gbowó yẹn lọ́wọ́ mi pé mo délé kí ní ẹ wo ibi tí mo lọ owó tó fún mi wá rèé torí inú wọn ò dùn pé ìwọ tó ti ń ṣiṣẹ́ tó ti ń gba owó ó wá dédé stop pé ó fi ṣiṣẹ́ ṣe mọ́ ó wá lọ ń ṣe iṣẹ́ tó fún ẹ lówó iṣẹ́ tó ti lè rówó tó ṣe ń kọ́ṣẹ́ náà ni ẹ̀wọ̀n kó rí bákan àhó lé o mi gbọ́dọ̀ purọ́ o àti rówó tọ́jú ara gan àti rówó ṣe fáìngẹ̀ gan gbogbo ẹ̀ ó ṣe kókókókó ni but adúpẹ́ lọ́jọ́ tèmi torí Olúwa ṣeun. Mọ́mì, aside from àwọn nǹkan wọ̀nyí tí ẹ ò bá ṣeré orí ìtàgé iṣẹ́ wo ni ẹ bá máa ṣe lọ́wọ́lọ́wọ́. Tí bá ṣe orí ìtàgé ẹ má jẹ́ n purọ́ fún yín ìdí ọlọ́bẹ̀ ló lọ kọ́ mi náà ni màá padà sí torí mo like máa dáná mo like máa ṣe oúnjẹ ìdí ẹ̀gọ̀gọ̀ náà ni màá fèsì career mi tí mo lọ reading school ni ìyẹn tọlọ́bẹ̀ ló lọ kọ́ aláṣẹ. mo rí pé látẹ̀kọ́ ẹ̀ ń dárúkọ Ṣẹ́gun Ògúngbè ó dà pé ó jẹ́ nǹkan tó yẹ pé ẹ lè gbàgbé nínú career yẹn ǹjẹ́ ẹ lè sọ bí Mr. Ṣẹ́gun Ògúngbè bí wọ́n ti ṣe ràn yín lọ́wọ́ àbí báwo ló ṣe jẹ́ sí yín gangan pa. ẹ ṣe gan number one Ṣẹ́gun Ògúngbè ń ṣe ọ̀gá mi most àwọn èèyàn rò pọ̀ ọ̀gá mi àwọn kan tó rò pé yọkọ mi ni torí tí má débi kan wà ní ọkọ yín kọ́ kò lè sí kan tó fà á
torí pé a jọ ṣe ọkọ àti ìyàwó gan nínú fíìmù. Nígbà tí mo dé industry, ọ̀gá mi Fèyí Ṣètò Sunday, àwọn èèyàn mọ̀ torí crew ni, lightman ni. Kakọ́s ta join gbà yẹn, àwọn Ṣẹ́gun Ògúngbè ló form Kakọ́s yẹn. Ṣẹ́gun, Ọdúnládé, Adékọ́lá, Mr Paragon, Portable, bàtọ́ kóra wọn jọ, àwa wà under wọn. Ó dàbí ọdún fa Kakọ́s. Àwọn náà rí ní èrè pé ẹ jẹ́ káwọn náà build àwọn ọmọ wa. Àwọn ọmọ tá ń gbé wá láti Èkó yẹn náà tó bá build wọn, wọn ò lè rí wọn. Táwọn máa pè wọ́n tó máa fún wọn ńlá. Ṣé kíní? Àwọn girls wa yìí náà, àwọn náà good láti lò. Ẹ jẹ́ ká pick kan nu wọn láti fi ṣe. So Ṣẹ́gun Ògúngbè ló wá ní courage yẹn ń gbà yẹn. Lọ́dún yẹn lọ́mọ mi ní gbàgbé. Lọ́fi ní òun fẹ́ face Bose Aregbesola. Ó dẹ̀ try fún mi gan. Tó dẹ̀ ní gbogbo interview mi, ẹ lọ wò, tẹ́ bá Google search interview mi, ọ̀rọ̀ Ṣẹ́gun Ògúngbè máa ń jáde ní interview mi torí mi ì lè gbàgbé láíláí. But Ṣẹ́gun Ògúngbè ò lo pé a lè lo Bose, ẹ jẹ́ ká lò ó lè jẹ́ lọ. Bẹ́ẹ̀ ni kíní yẹn ló fún èèyàn míì ní chance gan láti máa lo upcoming ní Ogun State. Yeah. Ó dẹ̀ try fún mi gan torí láti rí bẹ̀bẹ̀ ń bẹ, Banke Desperado, Ibi Gíga 1 and 2, Ìtẹ́ Ọba, Fisáyọ̀ mi. Ṣé gbogbo iṣẹ́ tí mo ṣe ká lọ yẹn, iṣẹ́ Ṣẹ́gun Ògúngbè mi, èmi mo dẹ̀ ń play lead ẹ̀. Mọ́mì, nínú gbogbo àwọn lead role tẹ́ ti play, ǹjẹ́ ní èèyàn kan tó yẹ pé bó jẹ́ colleague ni, tó yẹ pé ẹ ti jọ ṣiṣẹ́ rí, tó yẹ pé bóyá ìṣẹ̀lẹ̀ aburú ṣẹlẹ̀, tó yẹ pé ẹ padà rí mọ́, tó yẹ pé tẹ́ ṣì máa ń rántí àbí kẹ̀tẹ́ bá wo gbogbo bí ẹ ṣe jọ ṣe pọ̀ nígbà tí ẹ ń bẹ̀rẹ̀ movie yẹn, ǹjẹ́ ní èèyàn kan tó pé. Àbúrò mi kan ni Mọ́súrà. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́. Bọ́sí báyìí pé Mọ́súrà náà ṣì wà láyé lẹ́yìn torí òun náà good gan. Eléré orí ìtàgé náà ni. Yeah. Ó good gan, àjọ wà ní the same Kakọ́s ni. Actress ni, ó good, ó lè act, ó lè kọrin. But ikú tètè yọwọ́ ẹ̀ náà wò. Wàláì. Ǹjẹ́ lè sọ nǹkan tó ṣẹlẹ̀? Ọlọ́run ṣàánú wa ní sick náà ni. Ẹ̀kọ̀ọ̀kan ni má ṣì rántí ẹ̀ tàbí tá bá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ẹ̀. Tá bá ń sọ ọ̀rọ̀ àwọn èèyàn tó ti pẹ́, ọ̀rọ̀ ẹ̀ máa ń sábà jáde nínú ọ̀rọ̀ mi. So, àjọ ṣì wà láyé lénìí. Èmi kọ́ lọ́lọ́run o. But tó bá jẹ́ pé ó ṣì wà láyé náà lénìí, òun náà á ti dàbí ẹni tí wọ́n mọ̀ lénìí. Àjọjútọ́ mọ̀. Níjọ́ tí à ń sọ yìí, tẹ́ gbọ́n pé tọ́pẹ̀ yín àbí kẹ̀ tí ẹ rí mẹ́sẹ̀jì nípa ẹni báyìí o Mọ́súrà ó dolóògbé o. Níbo lẹ wà lọ́jọ́ náà lọ́hùn? Ǹjẹ́ lè rántí? Ìrántí wọn ó dà pé ìgbà tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ mi tètè gbọ́. Nígbà tí mo ṣẹ̀ dé yá meeting wa, mo ṣàwọn pé Kakọ́s meeting lọ ti sọ. Tẹ́lẹ̀ omi ṣe ń gbọ́, tẹ́lẹ̀ bọ̀sì ṣe ń shock pé kí ló ṣẹlẹ̀, gbà ó ló ṣẹlẹ̀. Ó yẹ everybody lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ pé a tiẹ̀ ti interview ní Abẹ́òkúta yìí, tó bá máa sọ̀rọ̀ lọ, tó bá máa sọ̀rọ̀ bọ̀, wọ́n á dárúkọ Ahmed Alassar, wọ́n á dárúkọ wọn. Wọ́n rò pé eléyìí tó bá máa sọ̀rọ̀ Ahmed Alassar, wọ́n ń sọ̀rọ̀ wọn, I understand ní pé àwọn ṣe báyìí. Ǹjẹ́ ó ní any impact kankan tí Ahmed Alassar tí wọ́n ní nínú life yín? Ẹ ṣé gan, mo dúpẹ́. Alassar bàbá mi gidi ni. Bàbá alárùbáríkà tó ń support ọmọdé. Mo wà nínú iṣẹ́ Alassar tí mo play lead. Torí time yẹn tó yí Ṣẹ́gun Ògúngbè bẹ̀rẹ̀ sí ń lò wá, àwọn náà pa àdèmọ̀ pé ọmọ yẹn good báyìí o. Wọ́n náà ṣe bẹ̀rẹ̀ sí ń fún wa ní support nìyẹn. Mo wà nínú iṣẹ́ wọn kan ìyàwó wèrè tí mo play lead role náà, èmi àti Fatia. Àjọ ṣe iṣẹ́ yẹn gbà yẹn. After that, mo wà nínú iṣẹ́ wọn dáadáa. Àwọn náà dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n máa advice ọmọdé torí èmi àti wọn close gan, àjọ máa ń sọ̀rọ̀. Wọ́n máa ń sọ pé Bọ́sẹ̀, mọ nǹkan tó ń ṣe ní iṣẹ́ tíátà. Bọ́sẹ̀ mọ nǹkan tó ń ṣe ní iṣẹ́ tíátà. Kọ́lọ́run bá wa fọ̀run kí àwọn náà níbi tó wà. Kọ́lọ́run bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere níbi táwọn náà wà lọ́hùn. Ẹ ṣeun gan ma. Ìbéèrè tí mo fẹ́ béèrè yìí, àfẹ́kẹ́ dá mi lóhùn. Torí mo rí pé gbogbo bá ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ́, ẹ̀ ń dárúkọ Ṣẹ́gun Ògúngbè. As at bóyá ti bá máa kéré jù, bóyá bí 1 year ago or 2 years ago, ó ní nǹkan kan tó spread lórí internet tí àwọn èèyàn ń pariwo tí wọ́n sọ concerning Mr. Ṣẹ́gun Ògúngbè àti
ìyàwó wọn tí ó ṣe tòkú bàbá ẹ̀ tí wọ́n wá sọ pé òkè torí mo mọ̀ pé ẹ máa wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ máa wà ń bẹ̀ o eléyìí ẹ máa bá wa dáhùn ẹ̀ torí question yẹn ń jáde ní pé ó yẹn ń jáde ní pé Mr. Ṣẹ́gun wọ́n gbọ́mọlé lọ́wọ́ ìyàwó ń fò káàkiri kinní kan mọ́mì gẹ́gẹ́ bíi pé ẹ̀yin ẹ súnmọ́ Mr. Ṣẹ́gun kí ni nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn. Number one, èmi ò lọ sí party yẹn mi ò sí ńbẹ̀ tẹ́ bá wo fídíò yẹn dáadáa mi ò sí ńbẹ̀ náà kò dẹ̀ ṣe pé mi ò fẹ́ lọ lọ́wọ́ time yẹn mi busy mo wà ní location torí mi Ajíbóyè invite mi sí party yẹn ọ̀rẹ́ mi ni but mi ò ráyè lọ sí party yẹn time yẹn a mọ̀ pé kọ́nà ṣàánú wa lórí social media ẹjọ́ ṣíṣẹ́ kò gbèlè gbọmọ ẹ̀sẹ̀sẹ̀ ìbéèrè nìyẹn o ok mo wà ń party sìn mo ń ṣe nǹkan kan mi mo ń ṣe nǹkan ojú mi di ọkọ mi wà lójú agbójókòó tí mo dẹ̀ ná ọmọ kéékèèké lọ́wọ́ láàrin èrò mo lè sáré ní kọ́kọ́ mi bá mi jẹ ọmọ mi mú náà kí n sáré fi ṣe nǹkan kan tí mo fẹ́ ṣe Ṣẹ́gun Ògúnmọ̀tẹ́ ẹ̀dẹ̀ ń wò yẹn tó bá jẹ́ wáyé obìnrin ni kò ṣe pé mo purọ́ wáyé pé Ṣẹ́gun wáyé ní obìnrin ni abiyamọ báwo lọ ṣe máa ń sọ ẹni tó abiyamọ tó sinmi lórí ọ̀rọ̀ ọmọ ni wàláì Ṣẹ́gun láìkọ́ ọmọ mi fi ṣe ti kinní o Ṣẹ́gun láìkọ́ ọmọ kó wà ní location táwọn ọmọ ìbá débẹ̀ ẹ máa rí pé àwọn ọmọ yẹn gan máa tẹ̀lé káàkiri ní location ni wọ́n máa tẹ̀lé bíi pé bíi 5 and 6 ni wọ́n gan máa sọ pé I'm busy but ọ̀rọ̀ social media kọ́ ló ń ṣàánú wa. Àkọsí kankan tó ń ṣẹlẹ̀ MC Olúọmọ bàbá dáadáa ni bàbá alárùbáríkà ni ẹni tó dẹ̀ kóyàn mọ́ra ni MC Olúọmọ ṣe understand ẹni tí ò kí ń kanra ni MC Olúọmọ ẹni tó jẹ́ pé tá a bá gbé ṣòro lọ bá tó máa dá yín lóhùn òun lẹ́mi sí Olúọmọ ẹ wá dá mi lóhùn báwo làwọn èèyàn ṣe ni máa lọ sọ́dọ̀ ẹrú èèyàn bẹ́ẹ̀ yẹn tó yẹ pé tó bá ṣòro dọ́dọ̀ ẹ̀ á ṣe fún ẹ kì í ṣe pé obìnrin nìkan lẹ́mi sí ń ṣoore fún àtọkùnrin àtobìnrin lẹ́mi sí Olúọmọ ń ṣoore fún so tẹ́ bá lọ bá wọn pé ẹ fẹ́ ṣe patí wá support yín wá tún wá bẹ̀ àfi tó bá jẹ́ pé MC Olúọmọ ò sí Nàìjíríà torí tèmi kan ṣì máa ṣe patí mo ṣì máa pè èmi náà ṣì máa pè MC Olúọmọ mo ṣì máa ṣe patí so bó ṣe ń jẹ́ gangan nìyẹn ọ̀tún kọ́ lọ́n ṣàánú wa ni MC Olúọmọ use máa wò ní tíátà ó dẹ̀ jẹ́ ní tó láìkì iṣẹ́ wa gangan ó dẹ̀ kóyàn mọ́ra because bá jẹ́ ní tó láìkì iṣẹ́ wa ni ọmọ èèyàn kan tó jẹ́ pé a lè lọ bá bẹ̀ jẹ́ pé tá bá déwájú wọn wá kanra ọ̀tẹ́ni tó bá ti fẹ́ràn wa tá bá notice pé ẹni fẹ́ràn ní tíátà àwọn ní tíátà náà wọ́n máa kọ́ ẹnìyẹn mọ́ra ni àmọ́ máa ṣe bíi pé yes ẹni láìkì wa ó láìkì iṣẹ́ wa so àpọ́nlé yẹn náà lòun ní tíátà ń fún MC Olúọmọ so nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn ọjọ́ tínú mi dùn jù ọjọ́ tí mò ń rìn táwọn èèyàn dá mi mọ̀ àpọ̀ o industry wa fẹ̀ gan so wọ́n tó bá wọ́n rìn tàbá dárúkọ mb kan tó yàn sáré notice ẹ pé àmọ́ mọ́ orí ọ̀fẹ́ ńlá ni ibi ọjọ́ tínú mi dùn jù pé mo rìn ládùúgbò àwọn èèyàn sọ pé ààrẹ ni nínú fíìmù ọjọ́ yẹn nínú mi dùn jù ẹlẹ́ẹ̀kejì tínú mi tún dùn gan ni ọjọ́ tí mo lọ síbì kan tí mo fẹ́ lọ gba nǹkan kan bì kan tí mo jókòó térò pọ̀ rẹpẹtẹ tájọ fẹ́ gba nǹkan bẹ̀ ọ̀gá ẹni tó ní mẹ́rin bó ṣe ń bọ̀ báyìí ó ti kọjá lára mi tó parí ní àǹtí Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá kọ́lé léyìí ni kí ló tẹ fún wọn sáàrin èrò ẹ tẹ̀lé mi bẹ́ẹ̀ yẹn ẹ mọ kí néèyàn dùn mo rò pé àwọn ayé ti ń rí mi wọ́n ti ń rí mi wọ́n ti mẹ́rin tó ń jẹ́ Bọ́sẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ọjọ́ yẹn nínú mi dùn jù láyé. ṣeun gọmà mọ́mí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà wọ́n fẹ́ràn àwọn tó ń kọ fújì ǹjẹ́ níyàn tó yẹ pé nínú àwọn onífújì yẹn tó yẹ pé tẹ bá gbọ́rin ẹ̀ inú yín máa ń dùn tó jà ó tún máa ń fún yín ní inspiration ǹjẹ́ níyàn kan. mo èmi láìkí onífújì tẹ́lẹ̀ mi máa ń jó tẹ́ bá ní ọ́bì mi ìjó ni fi ń fetí gbọ́ lò kí tó gbọ́ kéré wà mo ti bẹ̀rẹ̀ jó mi àti màláwo àti pàṣọ àti òṣùpá o gbogbo wọn ò ń jó lọ ni. nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ dárúkọ yìí kí lè mọ̀ lóòótọ́ torí wọ́n máa béèrè lọ́wọ́ mi o wọ́n máa béèrè lọ́wọ́ mi pé ṣé mọ́mì ṣé lóòótọ́ wọ́n fẹ́ràn àwọn ẹ̀kọ́ kọrin kan nù wọn tẹ bá mọ̀ tẹ́wẹ́ pé yes ẹ̀ ń gbọ́ nù wọn ibẹ̀ la máa ti mọ̀ pé ẹ̀kọ́ kan nù wọn.
kí kọrin kan. Nínú àwọn tẹ dárúkọ náà àwọn onífúnjì. Adé máa ń ṣeré gélé, Adé ń gun kẹ̀kẹ́. Adé ń ṣe géré, Adé ń gun kẹ̀kẹ́ níbi tí ẹlẹ́yin jókòó. Ẹ lọ pè ya Adé wá kó wá sanwó gbèsè. Tádé ìbáròwó san Adé máa ń jìyàn o. Ìyàn ọ̀dẹ̀ kì í ṣomi yan bí màmá má jẹ́ ń jìyà o. Ṣẹ́rí. Ẹ ti là á mọ́lẹ̀, ẹ ti jẹ́ ká mọ̀ pé èèyàn bá wà sí lẹ́yìn ń tẹ̀lé kò ṣe fi bò. Ẹ ṣeun gan ma. Mọ́mì, lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí tí a ti jọ sọ tàbí ǹjẹ́ ní àmọ̀ràn tẹ́ fẹ́ gbà àwọn èèyàn tẹ́ pé wọ́n ṣe ń bọ̀ tí wọ́n fẹ́ wọnú eré orí ìtàgé tí àwọn náà ń wò pé tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àríkọ́ṣe, kí ni advice tẹ́ lè fún wọn? Ṣé kọ́ wá àbí kọ́ má wá àbí oníkan? Torí ọ̀pọ̀lọpọ̀ tá a bá máa sọ̀rọ̀ tó bá máa bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ wọ́n ní industry ó fẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ kíní kan irú advice wo lẹ lè fún wọn? Advice tí mo lè fún àwọn ọmọ tó ń bọ̀, ṣáàdìgbà táwa join ojú ò tí là tó yìí, àwa dẹ̀ ń ṣe jẹ́jẹ́ a ní tẹríba, a kọjá ìyá ara wa. Ṣẹ́rí ní ayé táwa ń sìn, ojú yẹn là àlàsódì gan ni. Àwọn ọmọ mi tó bá fẹ́ dé industry lẹ́nu wọ́n fẹ́ di star yẹn lọ́la. Àmọ̀ràn tí mo fẹ́ fún wọn ni wípé tó bá ti dé kó ṣe jẹ́jẹ́, kó tẹ̀ jẹ́jẹ́, kó má fi gbọ̀ngàn fa nǹkan tọ́wọ́ wọn ò tó. Ṣó ti yé? Kó dẹ̀ ní tẹríba, kó ní respect, kó dẹ̀ máa gbàdúrà. Torí àdúrà ló ṣe ohun gbogbo jù. Àti sùúrù gan, respect gidi, ká dọ̀bálẹ̀ fún rárá. Kò ní ká má débi tá fẹ́ dé o. But àwọn ọmọ mi bó ṣe tí ń bọ̀ báyìí wọ́n ti gbọ́wọ́ yẹn wá báyìí pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Tá bá débẹ̀, àwọn gan máa bojú àwọn tó wà ń bẹ̀ jẹ́. Ẹ jẹ́ ká ní tẹríba, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ jọ nítorí Ọlọ́run, ká lè débi tá ń lọ. Torí kò sí àkókò mọ́, ìbéèrè kan ṣo tó kù tá máa fi parí gbogbo ẹ̀. Òun ni pé mọ́mì, ní ìjẹta mi mọ̀ bóyá ẹ ti come across ọ̀rọ̀ yìí lórí social media, mo kàn fẹ́ kẹ́ bá mi fún ọ̀nì yìí, mo fẹ́ gẹ́gẹ́ bí ọmọ sí ìyá, mo fẹ́ kẹ́ bá mi fún ní ìmọ̀ràn. Òun ni lórí ọ̀rọ̀ Portable, bó ṣe call out King Saheed Òṣùpá jáde, ó pè, ó sọ oríṣiríṣi ṣùgbọ́n ó ti bẹ̀bẹ̀, but gẹ́gẹ́ bí ìyá tí Portable bá jẹ́ ọmọ yín. Àkúlẹ̀ lọmọ burúkú fẹ́ kó pàjẹ́. Àwọn Yorùbá sọ pé tọmọdé bá ṣe kíní kan èèyàn tó ṣe kíní, èèyàn tó fọwọ́ fà mọ́ra. Èmi máa ń sọ nǹkan kan, k'Ọlọ́run ṣàánú wa, kò sẹ́ni tí kò ní tàbí ṣùgbọ́n nú ẹbí. Kò sí bá bí ṣe lè fẹ̀ tó téèyàn ní rẹ́ lo èèyàn kan ṣó tí a máa mọ̀ pé ó gbá lórí eléyìí. So bó ṣe jẹ́ gangan nìyẹn. Tí ó bá jẹ́ bí èèyàn kan, ẹbí èèyàn kan ló bí, inú ẹbí kan ní Portable wà, èèyàn ṣáà ní kí wọ́n pa. Èèyàn dẹ̀ ní sọ pé kí nǹkan ṣe. Bẹ́ẹ̀ ni, àdúrà ni. Tí tèmi ni pé èmi máa bẹ King Saheed Òṣùpá kó má bínú. Portable ti bẹ̀bẹ̀, kó dẹ̀ bá wa ṣe kíni, kó bá wa tẹ́wọ́ gba ẹ̀bẹ̀ tó ọmọdé ò lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́, kó jọ nítorí Ọlọ́run, ẹ̀bẹ̀ yẹn ni máa bẹ̀. Lẹ́yìn gbogbo àwọn nǹkan tá a ti sọ yìí, jẹ́ ní sinimá eré tó ń bọ̀ lọ́nà tí ẹ fẹ́ kí àwọn èèyàn, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hàn fà, ṣé mọ́mì ṣé eré wà fún wa tó pé àwọn èèyàn fẹ́ ganu sí? Ní project tí ó ń bọ̀ lọ́nà àbí tẹ́tí please dákọ̀ ní káwọn ọ̀pọ̀ lọ máa wò ó. Ó wà. Ìkan wà tó ṣẹ̀ jáde lọ, ó ṣẹlẹ̀ ní a month ni, ìyẹn Àjọkẹ́ Oníṣùkù tó wà lórí Àpáta TV táwọn èèyàn wò lọ́wọ́lọ́wọ́. But mi ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́ bá ń gbọ́ Kìkì Ọpẹ́, òun ni title ẹ̀. Very soon ó máa jáde ní Yorùbá Plus TV, ìbẹ̀lẹ̀ tí máa wò. Tó bá ti jáde ẹ̀yin tèmi, ẹ bá wa subscribe, kẹ bá wa share, kẹ bá wa comment, kẹ dẹ̀ bá wa wò. Àwọn èèyàn tí wọn ò tí gbọ́ ń pa Àjọkẹ́ yẹn, ìjọ ẹ̀pọ̀ lè sọ one or two things tó pé ó fi jẹ́ ṣàkímọ̀. Àjọkẹ́ Oníṣùkù. Kí ni nǹkan tó ṣe nínú ẹ̀? Ọmọ tó bí tó gbé ṣùkù wáyé, ó dirun wáyé ni. Wọ́n ṣe ń bí báyìí láti inú ẹ̀jẹ̀, ṣùkù ló gbé wáyé. Ṣé gbọ́rú ẹ̀ rí? Àjọkẹ́ yẹn ló di ṣùkù yẹn nu story yẹn. Ìgbà tó dàgbà tán, ó di ẹni tó dúró síwájú yín. Èmi gangan l'Àjọkẹ́ Oníṣùkù. Fíìmù yẹn máa dìn, ó wà òkè.
Ọlọ́run ẹ ṣe ó ṣe láti ń ṣe ẹ̀ lálápàtà TV ẹ lọ bá wa wò.